ló kẹ̀yìn pẹ̀lú Christmas ẹ bá bẹ̀rẹ̀ wá sí lórí nígbà rí káàkiri Christmas ló ń bọ̀ yìí o ẹ má jẹ oúnjẹ Christmas ẹni bá jẹ́ nù ẹ họ́nà wọn ọdún wo ni mòlídì ń bọ̀ yìí tẹ́ ẹ wá rí àwọn pásítọ̀ tí wọ́n ń ṣe wáàsí pẹ̀lú máìkì nípa mòlídì. Inna Fir'auna fil ardi. àwọn olóhùn mọ̀ wípé ẹ̀yin yapa irú lórí mòlídì ni ṣé wọn ò mọ̀ pé ẹ̀yin yapa irú ni. àsìkò ẹ̀lẹ́yìn wà bọ́ta Christmas yìí gan-an nínú báìbù wọn gan kò lẹ́rìí kan káwọn náà máa sọ pé mólídì yìí gan kò lẹ́rìí gan. Inna Fir'auna fil ardi. ẹ kọ lẹ́tà sí wa lánàá ẹ họ́nà wọn wípé ẹ ṣe tí káwa náà ṣe tiwa. wọn ò pè yín kẹ́ra wá ṣe Christmas náà ẹ tún fà yẹn tó bá tún di December ọdún December kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ọdún ẹbọ ni ọdún yẹn January yẹn òṣàkẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu atara kí a ti gẹ̀fẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allah azza wa jal àtúrà ilé jẹ́ tàrẹ kó ma bá Ànábì wa Muhammad kó ma bá wọn aráàlẹ́ rẹ̀ kó sì ma bá wọn sàhábà rẹ̀. Na ma yawa nínú Islam lórí sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa sọ ìpinnu dára tẹ̀lé ṣe fún wa barakallahu fikum. Àwọn nípa àwọn ọ̀rọ̀ lóye bí èyí tá ń sọ yìí láti fi ṣàlàyé ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dá. Àwọn ṣàmọ́ bá gbìyànjú tán ká fáyín lè bá kárí ẹ̀ tí mo bá wa láìkì ẹ̀ lọ́wọ́ ẹ̀ mo bá wa ṣí ẹ̀ rẹ̀ barakallahu fikum. Gbogbo arágbọ́n tí afa Ibrahim Ẹ̀bùn Olúwapọ̀ Al-Hariri gbogbo arágbọ́n tí wọ́n sọ nípa ọdún àwọn kèfèrí ní ètò yá sí pé Allah bẹ́ẹ̀ dá kò fààyè gba èyíkéyìí ẹni tí bá ń pera rẹ̀ ní mùsùlùmí kò fààyè gba wọn láti já sí pé kí wọ́n kópa ń bẹ̀. So ní ọdún Christmas èyí tí ń bẹ níwájú tí ń bọ̀ fáwọn Christian báyìí. So àfáà náà sọ pé kí ni wàhálà àwọn mùsùlùmí pé tí ọdún àwọn kèfèrí yìí bá ti ń bọ̀ ní Christmas yìí pé wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí mímbàrí àti láwọn àyè káàkiri pé haramu ni pé kò dá nǹkan kan bẹ́ẹ̀. So ẹ̀yin náà kí ni wàhálà yín? So tó fi já sí pé bí ṣe ń bọ̀ yìí ẹ kó máìkì ẹ kó fìlà ẹ kó láwà níbòde àtọmọdé yín àtàgbà yín nínú Súfí. So ẹ bẹ̀rẹ̀ sí sọ pé in tó dáa ni bidalil pẹ̀lú ẹ̀rí pé ìjọ wo ni ẹ rí wọn kí wọ́n bòde kí wọ́n máa tako mọ́lúdì. So ẹ dákun abẹ́rẹ́ nǹkan ṣé ó dìgbà tí àwọn Nasara bá tó tako mọ́lúdì fún àwọn mùsùlùmí kó tó túmọ̀ sí wípé mọ́lúdì ò dáa. So ẹ máa nínú ẹ̀sìn wa kẹ́ máa wo ibi tí ṣètán tó ti fi ọpọlọ àwọn Súfí tó ti fọpọlọ wọn ṣe rédè. Kẹ́ máa wo bí ṣètán ti ṣe operate lákà àwọn Súfí bó ti ṣe level tí ṣètán ti operate ọpọlọ wọn dé. Ó dìgbà tí àwọn Ahlul Kitab tí wọ́n bá tó sọ yí pé mọ́lúdì tí ẹ̀yin Súfí ń ṣe kò dá ìgbà yín lẹ́tọ̀ recognize pé kò dá. Wallahi ó tó ní yẹpẹrẹ fún yín. Ó tó ní kíni ó tó ní yẹpẹrẹ fún yín. So in tó yẹ kẹ́ sọ ní pé ẹ ní kí àwọn Súfí kí wọ́n má tako mọ́lúdì àwọn kíni àwọn Nasara. Nítorí ìjọ wo ni àwọn Nasara ni wọ́n jáde tí wọ́n tako mọ́lúdì ẹ̀yin Súfí ẹ má ní ẹ̀yin mùsùlùmí. So ẹ mọ̀ pé tẹ́ bá sọ pé ẹ̀yin mùsùlùmí báyìí nísìn àwọn èèyàn máa wò pé àtàwọn Ahlus-Sunnah nǹkan kan bẹ́ẹ̀. So ẹ kàn pé Súfí yóò ti yé wọn báyẹn. So oye now ẹlẹ́ẹ̀kejì ẹ sọ pé kí wọ́n fi ọdún wọn yìí kí wọ́n fi ọ̀nà wọn. So ta ló fi yẹpẹrẹ wọn náà tẹ́lẹ̀? Ṣé ẹnìkan fokùn sí wọn lọ́rùn pé kí wọ́n má ṣe dandan ni? Ẹnìkan ò fi okùn sí wọn lọ́rùn pé kí wọ́n má ṣe dandan. Oye so tọ àmẹ́yìn tí ìbá ṣe ẹ̀sìn àwa mùsùlùmí kì í ṣẹ̀sìn àwa mùsùlùmí. So ọdún Christmas ò sínú ọdún tí Allah bẹ́ẹ̀ dá ní káwa mùsùlùmí máa ṣe ìdáǹsọ nìyẹn. So kò sẹ́rí fún pé ká máa kópa nínú ọdún wọn. Tó bá jẹ́ ẹsẹ̀ adìẹ àti irú ẹja so àti ráìsì so oye Allah bẹ́ẹ̀ dá ti ṣe ìgbàláyè fáwọn mùsùlùmí láyé wọn lọ́tọ̀ kí wọ́n lè rí àwọn nǹkan wọ̀nyí jẹ. Oye báyìí so kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè rí àwọn nǹkan wọ̀nyí jẹ. So fún délé àwọn ìrújú tẹ́ máa ń kó wá nípa pé kíní kan oye so àwọn ìrújú tí ò sí máa ń bẹ rárá àti rárá ni. So
táwọn kìrìsìtẹ́nì náà wọ́n bá bẹ̀rẹ̀ sí tako mólúdì tẹ́ sọ pé ẹ̀yin náà ń ṣe kọ́ńtẹ̀ tako gan ni ó fi jẹ́ yẹpẹrẹ fún yín torí àìtakò wọn yùn kìí ṣe yẹpẹ kìí ṣe àpọ́nlé àìtakò wọn yẹn ẹ máa rò pé bóyá nǹkan tó ṣe kíni àmọ́ tí àwọn náà bá bẹ̀rẹ̀ sí takò tí wọ́n ń takò mọ́ yín lọ́wọ́ so bàbá ńlá yẹpẹrẹ ni ó jẹ́ fún yín so àmọ́ bóyá ọlá pé ẹ̀ tún tí bá àwọn fídíò kọ̀ọ̀kan pàdé ni so àwọn náà sọ̀rọ̀ náà láwọn tí wọ́n fẹ́ máa claim pé àwọn mọ̀ nǹkan nù wọ́n ti ń takò ọdún táwọn mùsùlùmí ń ṣe gangan iléyá ààwẹ̀ nǹkan kan oye so wọ́n ti ń takò lójú méjèèjì bó ti yá sí pé àìmọ̀kan àtòdó náà ni wọ́n ná ń bẹ̀ so mólúdì ò sínú táwọn sọ pé wọ́n takò tán bá takò mólúdì so famarhaban so dáadáa náà ló bá dé so mólúdì ìtẹ̀yàn ń takò náà ni ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tí ò jẹ́ mùsùlùmí ló gbọ́dọ̀ máa takò mólúdì ló gbọ́dọ̀ máa pé nǹkan rédèrèdè ni ìgbẹ́lẹ̀ àlùbáríkà ju mólúdì lọ nínú ẹ̀sìn mùsùlùmí oye kò sí àǹfààní nǹkan tí mólúdì fẹ́ ṣe nínú ìgbésí ayé mùsùlùmí oye báyìí so àmọ́ ọdún àwọn mùsùlùmí gangan tá a mà so àwọn kèfèrí náà sọ̀rọ̀ wọ́n ń takò lẹ́nujọ́ mẹ́ta yìí so tó bá yá sí pé eléyìí gan náà lè fẹ́ fi dìmú àṣẹ rí pé ṣé wọ́n ń takò ọdún tẹ̀ ń ṣe ni wọ́n ti ń takò so bí wọ́n bá wá takò náà so in tó bá jẹ́ ìbàjẹ́ tí ò sínú ẹ̀sìn tálọ́bẹ̀ ẹ̀dà fi rán nẹ́bì fún àwa mùsùlùmí kò gbọ́dọ̀ wọnú rẹ̀ ara rẹ̀ sì lélẹ́yìí kò sínú tálọ́bẹ̀ ẹ̀dà yọ̀ǹda fáwọn mùsùlùmí kan kópa ń bẹ̀ so ó yé báyìí so abẹ́ lọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣe àṣẹ dáadáa fẹ́ nìkankan